Aláròyé máa wí o. ọ̀pọ̀ èèyàn lohun tí afurasí ọ̀daràn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí Jamiu ṣe níṣẹ́jú bàbá rẹ̀ nígbà tí bàbá náà ṣàbẹ̀wò sí i lákàtà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó wà sì ń yà lẹ́nu. bẹ́ẹ̀ nìwà tó hù ọ̀hún ya bàbá rẹ̀ àti àwọn ọlọ́pàá náà lẹ́nu pẹ̀lú. Jamiu Babátúndé lorúkọ tí wọ́n sọ láti kékeré tó fi dàgbà. àmọ́ nígbà tí bàbá náà béèrè orúkọ ẹ̀ ó ní Jamiu Adébáyọ̀ lòun ń jẹ́. òun ni wọ́n bá bi léèrè ibi tó ti rí Adébáyọ̀ àti ìgbà tó pààrọ̀ orúkọ bàbá rẹ̀. nígbà tó ń bá ikọ̀ tẹlifíṣàn Aláròyé sọ̀rọ̀ afurasí yìí ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ àti ìrìn àjò rẹ̀ nínú ẹgbẹ́ àyè tí wọ́n torí ẹ̀ mú ẹ̀gbọ́n ohun tó wí. kí lórúkọ ẹ. Jamiu Adébáyọ̀. ṣebí Jamiu lórúkọ tiẹ̀ gan. Jamiu lórúkọ tiẹ̀. sọ ń bolo tó rí Adébáyọ̀. Adébáyọ̀ ni mo lò fún website mo ní mo fi ṣe business. sọ kí lórúkọ ẹ gangan tó ń jẹ láti kékeré tó jẹ orúkọ ìdílé. Jamiu Babátúndé mo jẹ́ àyè kékeré. sọ Babátúndé lórúkọ dádì ẹ. bẹ́ẹ̀ ni ok ọmọ ọdún mélòó ni ẹ. mo 22 years mo Ọ̀ṣun state ní mo Òṣogbo. ok ń bolo ń gbé lọ́wọ́lọ́wọ́. mo gbé àṣeṣe ìlú Ìbàdàn. ní Mọ̀wé. àṣeṣe yes. nípìnlẹ̀ Ògùn. bẹ́ẹ̀ ni sà iṣẹ́ wẹ́dà mo ń ṣe sà. ó ṣẹlẹ̀ pé ọjọ́ Sunday so àti àwọn ọ̀rẹ́ mi jáde so a lọ wo nǹkan ní ọjọ́ Sunday tó kọjá lọ yìí so ìyẹn jọjọ́ 7/7 so ìkan náà àwọn ọ̀rẹ́ mi sábà bá mi tó jẹ́ ọjọ́ táwọn ayé máa ń ṣe celebration. ṣé àwọn àyè ni wọ́n máa ń lo ọjọ́ yẹn gangan. so ọjọ́ yẹn tó jẹ́ ọjọ́ 7/7 yẹn so èmi àti àwọn bí ẹ̀gbọ́n ọ̀tàjọ́ wà ládùúgbò tó jẹ́ bí lọ́ọ̀dù àtàjọ́ wà ní àdúgbò so àtàjọ́ jáde wà lọ sílé wọn so ibẹ̀ bí orin ayé so ẹnìkan ti bẹ̀rẹ̀ tì ayé tó ní gbogbo ẹbí ẹ̀ so ibẹ̀ la wà táwọn ọlọ́pàá ti dé lọ́sọ̀rọ̀ bọ́ọ̀sì. no adísílẹ̀ tẹ́tẹ̀lẹ̀ akọni kásáyé lọ wo nǹkan ká padà ní wọn ló máa ṣe bí agbé yẹn ṣe bẹ́ẹ̀dẹ̀ pé ọjọ́ tí Jésù kú ní ìsìlẹ̀ àìpẹ́ ẹgbẹ́ máa dáná dé máa ṣàyẹyẹ bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn ṣe. àti ìlọ síbẹ̀ so akọ̀ràn sì ń ṣe akọ̀ràn wálé àwọn ṣe àṣefàájì yẹn lọ́wọ́ ni so akọ̀ràn sára káyọ̀ lọ wò kọ́ńtà kan nípadà ẹni àwọn pàdé ayé yẹn. last year ni join September 26 join Lekki. ó ṣẹlẹ̀ pé ibi tí mo wà ní Lekki tá a lè ṣiṣẹ́ àwọn ẹ mọ̀ pé ìbẹ̀rẹ̀ tí ó bá sí connection yóò lè ríṣẹ́ gbà ní Lekki so ọ̀rẹ́ mi kọ́lẹ̀ sọ fún mi pé musa àwọn tó wà nígbà pé ayé ni pé bọ̀ tó bá tíyàn bá jáde tíyàn bá mí kú so wọ́n lè máa fihàn ní iṣẹ́ kọ́lẹ́jẹ́ bí jẹ́ ìnáwó ìgbà yẹn. irú iṣẹ́ wo. wẹ́dà ayọ̀bẹ̀rẹ̀ ìjẹ́ tí mo ṣe. so àwọn báwo ni wọ́n ṣe sọ ìdọ̀mọ̀ ẹgbẹ́ kí ló wáyé nígbà tó fẹ́ sọ ìdọ̀mọ̀ ẹgbẹ́. ó ṣẹlẹ̀ pé a lọ sí pàtí ọjọ́ yẹn so àrẹ kó pàtí yẹn àti pàtí bẹ́ẹ̀dẹ̀ so àrẹ kó pàtí yẹn àrẹ lọ sí gbogbo so ìyẹn tó máa ṣe so wọ́n á ní kẹ́hìn gbogbo rẹ̀ wọ́n dẹ̀ máa so wọ́n dẹ̀ fún mi pẹ́ẹ́sẹ̀ ṣàlẹ́mí jẹ́ èmi ò kí ń jà normally na because nǹkan tó jẹ́ kí n ṣe pé lórí iṣẹ́ tèmi ni because torí mo ní time because àwọn kọ́sán alẹ́ pè mí so mo kì í jà nígbà mi kì í jà ní tẹ̀lé wọn. ǹjẹ́ àwọn èèyàn ẹ ní mọ̀lẹ́bí ẹ̀ kankan mọ̀ pé òun ṣe ẹgbẹ́ òkùnkùn. àwọn ọmọ ìṣẹ́ńbọ̀lì tó mọ̀. ṣó o mọ̀ pé ìjọba lòdì sí iṣẹ́ ẹgbẹ́ òkùnkùn. mo mọ̀ pé wọ́n lòdì sí wọ́n máa lè mú bọ̀ mi kọ̀ wò pé ìgbà tí mo ti báyọ̀ jà tí mo báyọ̀ bí mo máa fàjà níjà sí ibẹ̀ bí mo fà so mi kọ̀ wò pé lọ́sùn máa ti jà tí mo bá di báyọ̀ fàjà kọ́tẹ́ mi kàn tí ó ṣẹlẹ̀ pé bàdálì mi dé normally Adébáyọ̀ jáde mo fún kàílẹ̀ ní station so ìgbà tí wọ́n á dé so wọ́n á bèrè pé lọ́wọ́ orúkọ tí òun jẹ́ mo fún kàílẹ̀ wọ́n á ní Jamiu Adébáyọ̀ wọ́n á ní orúkọ táwọn sọ ní kọ́ nìyẹn pé Jamiu Adébáyọ̀ lọ́wọ́ sọ ìdájọ́ ọmọ pé Jamiu Adébáyọ̀ ní jẹ́ because mo lè máa change ọ̀rọ̀ tó bá ti change ọ̀rọ̀ kọ́ wọn máa ti méjì lórí statement sáà sọ pé Jamiu Adébáyọ̀ ní jẹ́ so wọ́n á ní so ọlọ́pàá yẹn wá bẹ̀rẹ̀ reason pé kí ló dé tí mo fi ní jẹ́ Jamiu Adébáyọ̀
mo lọ pé tẹ́lẹ̀ pé Jamiu Babátúndé ni wọ́n sọ ní wá ní ìkọ̀ láì fún wa sọ fún mi pé àwọn fẹ́ lọ́ọ́ máa gba àwọn orúkọ jẹ́ tó wọ́n ní street ní studio Babátúndé so mo lè fẹ́ nǹkan jẹ́ pé èmi ní bẹ́ẹ̀ mi máa ń sọ̀lẹ̀ mu wọ station tó yẹ máa jẹ́ orúkọ tí mo jẹ́ fún mi tó yẹ máa jẹ́ Jamiu Adébáyọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìrìnà ká yọ pé bẹ́ẹ̀ mo ṣẹgbẹ́ kù kò sí nǹkan tí wọ́n lè kà wọ́n bí mo ṣe mú jáde ẹgbẹ́ ló mọ̀ mi pé iṣẹ́ wọ́n mi máa ṣe bọ́ èmi ò ka kíní ẹ̀ sí kíní because mo kì í jà báwo mi tí bá wọ́ mi pé tí bá yẹ fún mi fàgbé máa rí lẹ́gùn fàgbé máa rí náà bí mo ṣe tí mo fi fa wàhálà máa mú tọ́ once in a while bẹ́ẹ̀ mo kí n gbé ara kejì ẹni tí bí a bọ̀ bí ọ́ ti rí èmi ní aṣọ níta. láti ìgbà tó ti wà láhàámọ́ báyìí kí ni ìrírí ẹ báwo ló ṣe rí báwo ni nǹkan tó gbé láhàámọ́ ẹ báwo ló ṣe rí lára ẹ. ó rí sọ́mọ alára mi because ó àfẹ́ ti iṣẹ́ mi number one ilẹ̀ sí ẹ̀mọ́ téèyàn bá wà ní sí oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n máa gbé wá sí sẹ́ẹ̀ so oníkálùkù máa sọ nǹkan tó gbé wá sí sẹ́ẹ̀ so lára nǹkan tí ó ṣẹlẹ̀ tí mo ti rí bí ẹni tí wọ́n ní wọ́n lọ rọ́ọ̀bù fún so wọ́n ta fún yẹn fún so wọ́n á tíráàkì fún yẹn àwọn orúkọ báyẹn ó ti fi ó kọ lẹ́kọ̀ọ́ pé kò dákẹ́ máa ra nǹkan àǹtù oríṣiríṣi mo ṣáà ti rí oríṣiríṣi lẹ́sìn. tó bá dé inú ẹ̀ẹ́dùn máa yọ àbáwọn Yorùbá ṣe máa ń sọ báyìí ó ti yẹn lọ nìyẹn mo ṣẹgbẹ́ òkú kọ́fìlì kóńgbà tó bá dé yọnu kó nìyí tí mo wá rí mo ṣẹgbẹ́ òkú because àwọn èèyàn mi wà gan tó yẹ pé wọ́n máa fẹ́ fi hàn contract bẹ̀rẹ̀ báyìí wípé bóyá àwọn ọmọ yẹn ayé ni bí ẹ ṣe ń bá mi sọ nísìnyí báyìí àwọn mi wà jẹ́ pé bóyá wọ́n á gbé contract fún mi tó wọn mọ̀ pé mo ṣe ẹgbẹ́ tó máa ń fojú ọmọ gidi wò mí wọ́n á gba ọmọ yẹn àwọn ṣe mọ̀ páyé ni wọ́n máa rò pé tí nǹkan bá dá èmi àti wọn pọ̀ bí àwọn ìfẹ́ rán àwọn ẹgbẹ́ mi wá àwọn ìfẹ́ gbéṣẹ́ fún mi mọ́ so mo máa ní ìdásí ṣe fílẹ̀ mo lọ fílẹ̀. ṣé o ti níyàwó. bẹ́ẹ̀ ni mo ti níyàwó. ṣé ẹ̀wọ́ ẹ mọ̀ kó ìṣẹ̀bẹ̀ òkú. ìyàwó mi mọ̀ ẹ mọ̀ kó irú nǹkan báyìí ó sọ fún mi tó bá sọ fún mi ó lè máa fẹ́ mi àbí ẹni tí so irú nǹkan báyìí ó sọ. ṣùgbọ́n nígbà tó wà láhàámọ́ báyìí sí o ti mọ̀. bẹ́ẹ̀ ìgbà tó wà ní wàhálà àmọ́